èèyàn mi ẹ máa kúrọ̀lẹ́ káàsán ẹ kú àsìkò yìí ẹ kú sọmọ́ nìyí ọba mi òkè ọba mi ìsàlẹ̀ kò gbó níjẹ́ ká jà sáàyà nǹkan ṣe rí nílùú àsè Awéko ọ̀rọ̀ ìlú àsè Awéko mo tún gbé wá síwájú yín lónìí àwọn ọmọ alápàdá máa ń jẹ ègùn àwọn ọmọ ọlọ́bẹ̀ máa ń jà sàn kódà ògbẹ́ ń gbé àwọn ọmọ bàbá olódò bẹ́ẹ̀ wọ́n ní ìlú wọn ti ń rọ ọ̀rọ̀ kódà wọ́n ní gbogbo ayé ní ó fi bá wọn dá òwò pọ̀ nítorí ní ojú àwọn ará ìlú òdì kejì ọlọ́rọ̀ gbà ìlú àsè Awéko. àwọn ìgbìmọ̀ ìlú náà ni ó jẹ́ kí wọ́n rò bẹ́ẹ̀ aṣọ àrán ni wọ́n máa ń wọ̀ lọ sí ìlú òdì kejì ẹṣin tí a ṣe ní ọ̀ṣọ́ owó iyebíye ni wọ́n máa ń gùn lọ sí ìpàdé àwọn lọ́balọ́ba àwọn olórí tí wọ́n jẹ́ aya ọba yóò gbé ẹṣin ọ̀tọ̀ àwọn òjòyè náà yóò gbé tiwọn lọ́tọ̀ ṣùgbọ́n ohun tí wọ́n máa ń wá lọ ilẹ̀ ìlú òdì kejì ni ẹni tí ó yá wọn lówó ṣe ni ó dàbí ẹni wípé yẹ̀yẹ́ ni wọ́n fi ìlú àsè Awéko ṣe ní ìlú òdì kejì wípé báwo ni èèyàn ṣe máa gun orí ẹṣin tí ó wọ aṣọ àrán tí ó tún máa ní kí ẹlòmíràn mú owó tirẹ̀ wá kò ṣeé gbọ́ létí àbí bí ọ̀rọ̀ àwọn aṣíwájú àsè Awéko ti rí nìyẹn àánú àwọn ọmọ ìlú náà ló ti ń ṣe èèyàn ṣé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ erin tí wọ́n jẹ ìjẹ́ ìlérí ọmọṣẹ́ oyè kò sí mọ́ ní ìlú ọ̀hún ọmọṣẹ́ ó ti jẹun lóko láìpẹ́ yìí ni wọ́n fi owó kún owó oṣù àwọn agbèfọ́ba ṣùgbọ́n kí wọ́n tó rí owó ọ̀hún gbà gbogbo ohun tí wọ́n fẹ́ fi owó rà ló ti gbówó lérí kódà ìgbìmọ̀ lọ́balọ́ba ti ṣe àfikún owó lórí iná mọ̀nàmọ́ná owó orí epo àti owó ọjà tí ó wọlé láti ìlú òdì kejì lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni wọ́n tún fi owó lé owó ìpè àti àwọn ìṣesí orí alátagbà yòókù ọ̀rọ̀ náà wá dàbí èṣù láàlú tí kò fún ládé ẹ̀sìn tó tún gbòdìdí ẹran lọ́wọ́ ẹni wọ́n tún ní wọn ó ṣe àtúntò owó orí tí àwọn alágbẹ̀ṣe yóò máa san fún ìgbìmọ̀ báwo ni nǹkan èrè oko kò ṣe ní wọ́n ní ọjà ṣe bí ohun tí èèyàn bá rà ni yóò tà bí àwọn ìgbìmọ̀ ìlú àsè Awéko bá fẹ́ fi owó lé orí nǹkan bí epo bá wọn yóò wí pé bí wọ́n ti ṣe ní àwọn ilẹ̀ òkèrè nìyẹn ṣùgbọ́n bí àwọn péréte tí ń ṣiṣẹ́ ọba bá béèrè ẹ̀kúnwó tó níláárí bíi ti àwọn ará ilẹ̀ òkèrè wọn yóò ní ọmọ ìlú pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ìwọ̀nba péréte nínú ọmọ ìlú ní ṣiṣẹ́ nínú ààfin àwọn ìgbìmọ̀ ìlú yìí kò ní àròjinlẹ̀ rárá o ṣé bí wọ́n bá san owó tí ó ní orúkọ fún àwọn agbèfọ́ba àwọn ẹbí àti ará wọn yóò gbádùn wọn ó sì máa kọ rere kíjọba ṣùgbọ́n àwọn ìgbìmọ̀ ìlú àsè Awéko yóò rí ọ̀nà ní ilẹ̀ igbó ni wọ́n mú orílẹ̀ gbowó rẹ̀ kò tilẹ̀ dún ènìyàn bí kò ṣe ti àwọn ọmọ aṣẹ́gidà ìgbà kan rí tí ọba tó wàjà fún ní àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ tí wọ́n lè lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú ìgbìmọ̀ ìlú lọ́wọ́ yìí láti kan àwọn ọmọ ìlú mọ́ àgbélébù àfẹ́ bí ẹni pé àwọn ìgbìmọ̀ ti fún wọn ní àṣejẹ mọ́yẹ̀hùn ṣe ni wọ́n gbé àwọn ìgbìmọ̀ ọ̀hún lérí bí ẹran háràhárà wọ́n bá rí mí ní ẹsẹ̀ wọn rẹ̀ ni wọ́n yóò pé kódà bí ìyà ṣe ń jẹṣin àwọn aráàlú tó ohun tí wọ́n sọ fún àwọn ìgbìmọ̀ ní pé ijó gidi ni wọ́n ń jó àwọn àlùfáà àti wòlíì ìlú àsè Awéko náà kò ran àwọn ọmọ ìlú lọ́wọ́ níṣe ni wọ́n fi òǹtẹ̀ ọ̀run lu gbogbo ijókijó tí àwọn ìgbìmọ̀ ìlú ń jó ṣùgbọ́n kò yẹ kó yani lẹ́nu wípé ibi tí ó ti yẹ ká bá ọgbọ́n òmùgọ̀ ni èèyàn máa ń bá nígbẹ̀ ní ọ̀pọ̀ ìgbà nígbà wo ni ọmọ ìlú àsè Awéko yóò sinmi ogun nígbà ni àwọn ọmọ ilé àsè Awéko yóò sinmi ọ̀tẹ̀ nígbà wo ni ọmọ ìlú àsè Awéko yóò jẹ ìgbádùn àlùmọ́nì tí Olúwa kó sí abẹ́ ilẹ̀ ìlú wọn ǹjẹ́ wọn kò ti yan ẹ̀kọ́ níbi àgbọ̀n gbígbà báyìí pẹ̀lú ìjọba àsìkò yìí àti àwọn alágbàwí wọn nínú ìgbìmọ̀ àti ní ìta ìgbìmọ̀ báyìí bóyá kìkì ìyà ni àwọn ọmọ ìlú náà wá jẹ láyé ni kò yé ẹnìkan ṣùgbọ́n ọba tó ní wọn kò ní gbàgbé wọn ṣá o Àṣàmú Kọ́límì jẹ́ ọmọ ajẹjà bí onígèrè ọmọ akọ̀bẹ́jà nígèrè ó bá gèrè jẹ́ ó bẹ́jà nígèrè ó tún gèrè ṣe òjé Ìbàdàn nílé bàbá mi ó dàbọ̀.